Abdallah Ọlọ́runtóyìn Sàláàtì. Tí a bá ní ìbéèrè tẹ́ bí mí yẹn ó lágbà púpọ̀ ó sì lọ síbi kíkà ṣàlàyé kí ni jẹ́ Kàdìríyà gan tí a lò ní Kàdìríyà. Kàdìríyà tá a wí madhhab ruhiyya ojú ọ̀nà ẹ̀mí ni وينسب إلى شيخ عبد القادر الجيلاني وصف تشهد شيخ عبد القادر الجيلاني الذي هو مؤسس الأول لهذه الطريقة وني أكوكوتو كودالي وسمي باسمها وسنسو بلوكوري وني الطريقة القادرية نسبة إلى شيخ عبد القادر الطريقة التجانية نسبة إلى شيخ عمرو التجاني والشريعة وستاكو طريق مذهب الطريقة كالمذهب والمذهب كأحكام العبادة والطريقة يعني أحكام الروحية تاباني مذهبي وجوهنا تاقبع سنلون توجت الشريعة مذهبي مالكي نسبة إلى الإمام المالكي وصفت رسي إمام مالكي وسيسي مالكي وني باي لمي تيغبويه باي لا كيرون باي مو تيغبويه باي لا سالولا وني مذهب أنبلية نسبة إلى الإمام محمد بن أنبلة يعني وسيكيني وسي أحمد وما أنبلي غاغبه ناني طريقة تبا سنتي سابوري lọ sí ọ̀dọ̀ Sheikh Abdulkadir àbí Sheikh Ahmed Tijani kì í ṣe pé wọ́n ń sìn wọ́n gẹ́gẹ́ bí ẹlòmíì lè máa bi wá ní sí pé àròsúlù Qadiriyu àwọn Tijaniyu àwa náà fún lé sí pé àròsúlù Shafi'iyu àwọn Malikiyu tó bá wá rí bẹ́ẹ̀ bil ikhtisar shadid tá a bá ní ilẹ̀ Yorùbá á gbé láti ibi irú jẹ́bàánì láti ibi odò sódò náà bó wà ní tọ̀ríkà Kàdìríyà sí débẹ̀ wọ́n ti ṣe tọ̀ríkà Kàdìríyà pẹ̀lú ìgbà tí dáwọ́látì Islamiyya tó dé ní Ìlọrin ni wọ́n ń ṣe fi akidil Ash'ari wa fiki Maliki wa fi tọ̀ríkà tili Junaidi Saliki nǹkan mẹ́ta ni àfáà Álímì gbé wá ní gbogbo Garbi Afrikiya gbé wá kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan kò ń ṣe Nàìjíríà nìkan fi Garbi Afrikiya West Africa nǹkan mẹ́ta ni wọ́n gbé wá akida al-Ash'ari akida Ash'aira wa fiki Maliki àti fiki Maliki wa fi tọ̀ríkà tili Junaidi Saliki àti tọ̀ríkà ẹ lè rí gbogbo ẹni tí ẹ lè wáta gbogbo àwọn àfà ní gbogbo Garbi Afrikiya West Africa Maliki ni wọ́n dẹ̀ máa ṣe tọ̀ríkà akida àwọn Ash'aira ni ẹ̀rí mọ́lá kabara ní Kánò yóò ní asọ̀nìhájì al-Ash'ari ẹ̀ lè ka gbogbo wọn tọ̀ríkà Ash'aira ni wal Ash'aira àwọn Ash'aira yìí Abul Hasan al-Ash'ari wa Abul Mansur al-Maturidi àwọn méjèèjì ni wọ́n fọ́ọ̀mù madhhabi al-Sunnah gbogbo tí a bá tó bá ti ní Ash'aira lòun al-Sunnah lòun gbogbo tí a bá ti ní al-Sunnah lòun onítọ̀ríkà ni nǹkan mẹ́ta ni ó gbé lọ́wọ́ akida Ash'ari fiki Maliki tọ̀ríkà wọ́n fi tọ̀ríkà tili Junaidi Saliki gbogbo wọn ní tọ̀ríkà ni wọ́n gbogbo West Africa ni but nílẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n gbé Islam wọlé Yorùbá yìí ni wọ́n wá pẹ̀lú Kàdìríyà gẹ́gẹ́ bí Sheikh Alim gẹ́gẹ́ bí abna'u Sheikh Abdulsalam min abna'i Sheikh Sisi min abna'ihi Zubairu min abna'ihi Suleiman min abna'ihi Abdulkadir min abna'ihi Zulqarnaini nínú gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ èdèrí Zulqarnaini èdèrí Ali yanni gbogbo tàríkà ló wà gbogbo ilẹ̀ Yorùbá àmọ́ wọn ò ṣe é ní jama'atan wọn ò ṣe é lápapọ̀ kálukú máa ń ṣe ìfradíyàn lọ́tọ̀ọ̀tọ̀ ni walamma ja'a Sheikh Ahmad al-Rifai inda salati كبريت الأحمر هو الأول الذي أسس زاوية وكتب هذا الشيخ آدم عبد الله الألوري في إيدا كتابه
al-mashhuru lam'atul balori fil mashair ulama ilori ni baba Sheikh Adam ìgbà tí ń pìtàn Shehu Ahmad Rufai Dasalati lọ ó ní òun ló kọ́kọ́ mọ zawiya awwalu man bana zawiya al-Qadiriyya torí òun ló kọ́kọ́ kó tariqa al-Qadiriyya jáde òun ló kọ́kọ́ mọ zawiya òun ló kọ́kọ́ kó àwọn jàmáà jọ òun ló kọ́kọ́ kó àwọn èèyàn jọ ó wá kó lọrin ó wá ń gbé lọ lé ilẹ̀ Yorùbá ó wọ Abẹ́òkúta torí nùlú tó gbé jù Abẹ́òkúta ló gbé jù ibẹ̀ ló ti ṣe dáwọ́lá jù ibẹ̀ ló ti ṣe kàràmátì jù nínú àwọn ọmọ kéwu rẹ̀ nínú àwọn mùrídì rẹ̀ ọmọ kéwu ni mùrídì ni òun ni baba Sheikh Abdulaziz Ọlọ́ngbọ́ òun ló fi sábẹ́òkúta nínú àwọn mùrídì rẹ̀ òun ni baba Sheikh Najimuddin Al-Kubra òun ló sì fi sí Ìbàdàn nínú àwọn ọmọ kéwu rẹ̀ òun ni Sheikh Ahmadu Raji òun ló fi sí Ọ̀ṣun nínú àwọn ọmọ kéwu rẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ ní Èkó ń bí nínú àwọn ọmọ kéwu rẹ̀ òun ni baba wa Aríkéwúyọ̀ táwọn náà ń gbé Èkó ń bí nínú àwọn ọmọ kéwu rẹ̀ òun ni baba wa Ẹdẹni tá ń pè ní Márànró nínú àwọn ọmọ kéwu rẹ̀ ni kódà bí Márànró bá ń lo òde Alfa Salati ni wọ́n máa dá tẹ̀lé lẹ́yìn tọrọmọ kí wọ́n àfa dá Salati ni nínú àwọn ọmọ kéwu rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ Sheikh Ahmad Rufai Dasalati òun ló kọ́kọ́ bàná zawiya kò sì sí ẹni tí ó ṣe tàríkà lónìí ní gbogbo Kádìríyà káàárọ̀ ojíire intisabu ila Sheikh Ahmad Rufai Dasalati. na alhamdulillah wassalatu wassalamu ala rasulillah àkọ́kọ́ nǹkan ti dàrú Nàìjíríà ṣe rí pé ẹni tí ṣe ọ̀gá wa àgbà tó jẹ́ president wa lónìí ní Nàìjíríà retire army ni general ni ọ̀dọ̀ rẹ̀ láti yẹ kárí security jù torí pé wọ́n máa pa ààbò ìlú bọ̀fẹ̀lá asaf shadid níta wá sí sọ́ọ̀rì jíjù ọ̀dọ̀ rẹ̀ wá ní wá àsìkò rẹ̀ ní òsì security tí economy ò bá balance ẹni tí ń ṣèjọba wa kò ń ṣe ẹni tó wà tó máa ń pa economy retire army ni ó yẹ kí security kó ṣe kí ni kó balance because odidi retire army general kí ni òní máa ń pa àbòlú ìwà ń kuru kò sí ààbò kankan mọ́ ní Nàìjíríà kò sí ààbò kankan mọ́ ní Nàìjíríà la fi wá rí i pé gọ́fìmẹ̀ntì ti ṣe tó fẹ́ ṣe harido the president sọ fún wa pé àwọn governors state governors ní ẹ máa bí nípa àbòlú yín agbára rẹ̀ ti pin odidi Buratai tó jẹ́ chief of armed staff wọ́n yọ ọ́ nípò wọ́n ní kò rí security ṣe ta ló tún wá kù sẹ́mi tí mo jẹ́ àfáà ní rí security Nàìjíríà ṣe kó kí ni contribution àwọn àfáà òun ni ká ṣe kí ni ká lọ́dọ̀ Ọlọ́run la fi wá gbé ìjókòó yìí wọ́n ń gbé èèyàn wọ́n ń gbọ́ ọmọ kọ́dọ̀ ọmọ èèyàn nìkan kí wọ́n ń gbé wọ́n tún ń gbé àlífà náà wọ́n ń di ipò àlífà ajá la fi wá ní bàbá ṣàdúà kọ́lọ̀ fi wá láyà balẹ̀ ká tún ṣàdúà kọ́lọ̀ fi Nàìjíríà láyà balẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́kejì àwa fẹ́ fi hayé ẹni tó ja ipò àlífà tó jí gbé àwa fẹ́ gbé fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí i bí wọ́n ti ń kidnap èèyàn wọ́n ń kidnap ipò àlífà náà wasalaamu alaikum wa rahmatulahi wa barakatuh.